ológìn ní tàjòdè èkúté ilé paramọ́ àwọ̀ ìfarahàn ìgbà tí mo gbélé mo lè ti dá a bẹ́ẹ̀. Gbogbo ẹ̀yin ará Kogi ẹ lọ múra sílẹ̀ o, ẹ lọ múra sílẹ̀. Ìgbòho ṣe kí ni wọ́n ń bọ̀ ní Kogi, wọ́n bọ̀ ní Kogi state, ẹ lọ múra lẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lu àtẹ́lu Sunday Igboho, ibi tí Igboho ń lọ ní ìsẹ̀yìn náà ẹ tẹ̀lé Igboho kẹ́ ẹ mọ bó ṣe ń rí, kẹ́ ẹ mọ bó ṣe ń rí, ẹ̀yin náà ẹ tẹ̀lé wọn. In fact, I'm so happy. Ẹ̀yin ará Kogi ẹ lọ ṣe kí ni, ẹ lọ múra sílẹ̀. Igboho ń bọ̀ wá sí Kogi. Ẹ máa gbọ́ fídíò yìí, ẹ gbọ́ date àti time tí Igboho ń bọ̀ wá sí Kogi láti dẹ́kun àwọn agbésùmọ̀mí tí ń bẹ́ńbẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ wò, in fact ó nágbára. Ẹ̀yin ará Kogi ẹ kú oríire o, ẹ wá lọ gbọ́ ọ. Wọ́n ní tó bá yé wọn ni wọn ò ní máa fẹnu ṣáńtà ọmọ Adéyẹmọ. It's a betrayal. The promise that he promised. He has abandoned the Yoruba people. Wèrè ìṣòwò rẹ̀ náà wá jáde síta. Lánàá ni mo ṣe wá rí di abájọ. Èèyàn kan sẹ́ndì fídíò kan sí mi níbi tí mo ti rí wọn. Tí mo rí òun àti mi ò fẹ́ máa dárúkọ ẹ̀ mọ́. Torí ó lè ṣe àwọn àgbà Yorùbá ní ẹni tí ó ṣe kàlẹ́ nílé ìdọ́lá kó tún ṣe dáadáa. I don't want to, mi ò fẹ́ kó rí mi gẹ́gẹ́ bí ọ̀tá. Mo dẹ̀ mọ̀ pé ó ti kọ́ṣọ́ àwọn ọmọ tó wà lẹ́yìn òun náà. Mo ní no wonder tí ṣòwò rẹ̀ fi ń tùtùkùtù. No wonder kó yẹ kán yẹ orí ọpọlọ orí ibọ̀ ìwò. Ó ṣe Olódùmarè. Ó ṣe adániwáyé tí ò bójú wa jẹ́. Tí ò fẹ́ rin wa sí ọ̀tá lẹ́nu. Èyí ó wù kán wí. Tolúwa ọba làṣẹ, Tolúwa ti ń ṣe lọ́wọ́lọ́wọ́. Mo kí yín lọ́kùnrin lóbìnrin, mo kí yín lọ́mọdé lágbà, mo kí yín lọ́kù ní gbogbo ilẹ̀ kóòtù òjíire pátápátá káàkiri gbogbo àgbáyé. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi l'Amẹ́ríkà, ní London, ní Canada, ní Japan, ní Russia, ní Asia country, Australia ní ibo ló tún wà ń bẹ̀, gbogbo European country, èkódé the African country, pé àjíǹde ara máa jẹ́ ìran àgbàrá yìí fòkòtò, ìrẹ́ ayé yìí ò ní fòyín rò, á dára fún yín láṣẹ Olódùmarè. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí. Oríṣi nǹkan méjì náà sẹ́ndì sí mi. Àwọn kan sẹ́ndì advert kan sí mi pé Sunday Igboho launch security network ìjà ẹkùn. And let me say that ìjà ẹkùn did not belong to Sunday Adeyemo Igboho OOSHA, but it belonged to one of our people. Ṣé gbọ́ mi sà? Security network tí olóyè ṣe Sunday Adeyemo Igboho OOSHA, tí àwọn àgbààgbà, àwọn ọba, àwọn ìjòyè tí wọ́n fọwọ́ sí ní ìrù ẹkùn, ìjà ẹkùn, one of our brother ló create ẹ̀. Ṣé gbọ́ mi, ẹ mọ́ dàrú lúpọ̀ mọ́ ṣàpà. Ṣé gbọ́ mi, ìjà ẹkùn, one of our people ló create ìjà ẹkùn tí Sunday Adeyemo Igboho OOSHA májàsọ́lá ní ìrù ẹkùn. Bàbá rẹ̀ ní kì í ṣàlàyé fún kí n dẹ̀ ṣàlàyé fáwọn èèyàn. Ṣé gbọ́ mi, bó ṣe rí nìyẹn. Méjèèjì omi ẹ̀kọ́ náà ni, ṣùgbọ́n ó yàtọ̀ síra wọn. Mo ní mo kí yín lórúkọ bàbá Professor Banji Akíntóyè, àrólé Awólọ́wọ̀, bàbá tó ṣe é fi yangàn láwùjọ àwọn bàbá tó jẹ́ pé ọ̀rọ̀ Yorùbá ó jẹ́ lógún. Mo kí yín lórúkọ wọn. Mo kí yín lórúkọ bàbá wa onírìṣà, olórí aládé gbogbo ilẹ̀ Yorùbá. Mo kí yín lórúkọ bàbá wa Ọlọ́wọ̀ tìlú Ọ̀wọ̀, ọmọ Ọlọ́wọ̀ ọmọ dẹ̀wẹ́dẹ̀ jẹ́rẹ́dún. Bàbá wa Olúgbọ́n, mo kí yín lórúkọ wọn náà o. Mo kí yín lórúkọ bàbá wa tí Alákétẹ̀gbá, Ajérò, ọwọ́ àtàjérò. Gbogbo ẹ̀yin kábíyèsí yẹn mo kí yín lórúkọ gbogbo wọn. Mo wá kí yín lórúkọ kàkàkí Olódùmarè májàsọ́lá, tí mo máa ń kọ ni pé ikú ò ní pa ẹ́ o májàsọ́lá,
àrùn ò ní ṣe ẹ́ o máa jà sọ́lá mi wàá gbáyé pẹ̀lú ìrọ̀rùn láṣẹ Olódùmarè. Mo wá fi ìròyìn ayọ̀ kan tó àwọn èèyàn létí àti gbẹ̀bùrú yọ sáwọn ọlọ̀tẹ̀ ètè ti pa wọ́n bẹ́ẹ̀ ni gbogbo ìtukùtù tó ti ń tu látijọ́ yìí ọmọ Adéyẹmọ ó ti àbádọ́n Yorùbá ó ti ṣe kínní àwọn kan tiẹ̀ sọ wípé ebi ló ń pa á ló fi lọ́jọ́ yìí APC wọ́n àti fún wa ní nọ́mbà káàdì APC olóyè ọmọ Adéyẹmọ Igboho OOSHA, but this man come out that he need the support of the Mr. President, he need the support of the Baba Bola Ahmed Tinubu to end insecurity in Yoruba land. Pé téèyàn bá fẹ́ gba nǹkan lọ́wọ́ èèyàn ó lè bàjà ó lè dojú ìjà kọ ẹni tó fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀ pé ẹni tó fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀ tó ń bàjà ṣé ìgbà tó bá ń bàjà yẹn nínú ẹ̀ máa dùn láti fún ẹ ní nǹkan tó fẹ́ pé bọ̀tẹ̀ ń ṣe eléyìí kí n tó ń béèrè kó lè tẹ̀ òun lọ́wọ́ torí pé lára àwọn bàbá wa náà ni wọ́n ẹ káàbọ̀ mà ẹ káàtàárọ̀ lára àwọn bàbá wa náà ni wọ́n pé tẹ́nìyàn bá fẹ́ gba nǹkan lọ́wọ́ èèyàn wàá fàmọ́ra wàá wá ojú rere kì í ṣe pé kó máa bàjà wọ́n ní irọ́ ni o irọ́ ni owó ló ń wá lọ́bẹ̀ owó ti kíní kan níbí kan ìgbà ló ṣe gbá ìkòkò bàbá àṣàsùn ọ̀rọ̀ yẹn fa oríṣiríṣi but adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó jẹ́ ká dá ọmọ ọkọ mọ̀ àtàwọn ọmọ àlè wọ́n bẹ̀rẹ̀ sí ń confuse àwọn ìyá wa títí Ìgbòho bá sọ̀rọ̀ kan wọ́n lẹ́yìn ló ń bá wíyẹ o ẹ̀yin ló ń bá wíyẹ o wọ́n tẹ̀ sọ́dọ̀ dẹ̀sẹ̀ di pé àwọn màmá wa àwọn bàbá wa kan pé Ìgbòho ń ṣépè fún wọn ó ti lọ join politics oníkálukú ṣé ẹni máa gbé aṣọ PDP sí lọ́rùn ẹni máa gbé aṣọ ADC lọ́rùn ẹni máa gbé aṣọ APC sí lọ́rùn wọ́n ń gbé sí lọ́rùn máa tún lọ gbá ló má jà sọ́lá oní bàbá Èkìtì ẹ̀yin náà lẹ máa ń sọ nínú ọ̀rọ̀ yín pé orin Ayéfẹ́lẹ́ pé 80% bá ti fẹ́ràn ẹni ẹ̀jẹ̀ àfi àwọn 20 yẹn lẹ̀ pé gbogbo ènìyàn ò lè fẹ́ràn èèyàn tán. Yes, and thank God the evidence is here today that Sunday Igboho did not abandon the Yoruba race, the cause, the assignment that God gave to him. Igboho did not abandon it. Adé ń pariwo fún yín gbọ̀tọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ torí pé wọn ò mọ̀ dí abájọ wọ́n dẹ̀ fẹ́ mọ̀ dí abájọ ṣùgbọ́n abájọ ò fààyè ara ẹ̀ sílẹ̀ fún wọn wọ́n fẹ́ mọ̀ dí abájọ ni o wọ́n fẹ́ mọ̀ dí abájọ ni wọ́n fẹ́ mọ̀ dí abájọ ni wọ́n fẹ́ mọ̀ dí abájọ ni ṣùgbọ́n abájọ ni ó fààyè ara rẹ̀ sílẹ̀ fún wọn. We know. Bàbá kan àwọn ẹlòmíín máa pè mí màá ní Igboho is not a betrayer. Gbórúkọ tí Saidi Òṣùpá pè ní àtẹ̀lé ni má padà. Igboho will not betray the Yoruba race. Torí he have the symbol, the logo of the Yoruba, the love of the Yoruba in the heart. Làwọn ajáde síta wọ́nranwọ̀nran náà ṣe wọ́nranwọ̀nran káàkiri orí social media. But mo láyọ̀ láti sọ fún yín lénìí. Most especially ẹ̀yin ará Kogi. Most especially ẹ̀yin Okun ní Kogi, ẹ̀yin Ẹ̀gbẹ́, Ìyàmóye. Gbogbo ẹ̀yin Yorùbá ọmọ kóòtù òjíire tẹ́ ẹ wà ní Kogi, all the 6 local government in Kogi state that belong to the Yorùbá káàárọ̀ òjíire ẹ gbàlejò ọmọ yín olóyè ṣe Sunday ọmọ Adéyẹmọ Igboho OOSHA à ń lè bọ̀ lẹ́yìn Jagunlabi ńlára iwájú ẹni tí ọ̀tá ń tì sí kòtò tí ń tira rẹ̀ síta
ẹni tí wọ́n ń fẹ̀gbẹ́ jù sínú igbó tí ń jura rẹ̀ sójú ọ̀nà Ìgbòho òòṣà àjọ̀nú aboríire gbèdè Ìgbòho ń bọ̀ ní Kogi ẹ jẹ́ kí àwọn Fúlàní yẹn ó mọ̀ pé we the Yorùbá we are coming to reclaim our land pẹ̀lú àtìlẹ́yìn bàbá wa Ládọjà pẹ̀lú àtìlẹ́yìn bàbá wa Bọ́lá Ahmed Tinubu we are coming to Kogi Ìgbòho ń bọ̀ pẹ̀lú àwọn ọmọ ogun mẹ́wàá ẹ̀ láti tún wá ṣe bẹ́bẹ́ just to come and warn them ìjà ń bọ̀ ìjà ò tí ì dé lọ́lá ẹ̀yin bàbá wa nílẹ̀ Yorùbá ìjà ń bọ̀ ìjà ò tí ì dé ṣùgbọ́n just to come and Ìgbòho fẹ́ wá wojú ilẹ̀ wò ọmọ Adéyẹmọ ń bọ̀ ní Kogi o ẹ̀yin tẹ́ sọ pé ó ti àbádọ́n security ilẹ̀ Yorùbá ẹ̀ tún ríran wò àwọn kan tẹ̀ sọ wípé nísẹ̀yí tí Ìgbòho bá jáde síta kò ní rérò lẹ́yìn Jésù Ànábì Ògún o Ṣàngó ẹ rí èrò ẹ̀rù máa bà yín ohun tí àwọn ará Kogi ti ń pòǹgbẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ jẹ́ kí n fún yín ní evidence kan àwọn ará Kwara ń pòǹgbẹ ará Kogi náà ń pòǹgbẹ let me give you one evidence. ẹ dákun gbogbo ọmọ òràkọ nílé lóko náà lẹ́yìn odi ogun ti dé wàhálà ti dé o ẹ jókòó yẹn lọ́dọ̀ òràkọ èmi wọn bá yín sọ̀rọ̀ yìí Ọlọ́run yọ mí o èmi wọn bá yín sọ̀rọ̀ Ọlọ́run yọ mí tó sì wọn sọ̀rọ̀ níta kété Ọlọ́run yọ mí tààrà ẹ ti kun èèyàn nílé ẹ ti kun èèyàn gẹ́gẹ́ lóràkọ o ẹ dákun torí. má dákẹ́. Jẹ́ bá kún wọn bàtálíọ̀n wa ọ̀rọ̀ yìí mọ̀ ṣe kékeré o ẹ pọ̀ lẹ wọlé láàrin o gbogbo lẹ̀kùn ẹ̀wẹ́ jálẹ̀kùn bẹ́ẹ̀ yóò wọlé sílé nílẹ̀ wọlé wọlé sí wọlé ẹ dákun ẹ torí Ọlọ́run á ti dogun á ti dèṣù ẹ dákun deputy governor ẹ mọ̀ sún ìlú bàbá yín ti bàjẹ́ deputy governor ìlú bàbá yín ti bàjẹ́ deputy governor ẹ mọ̀ sún ẹ ti jòkó sí lọ́rin ìlú bàbá yín ti bàjẹ́ deputy governor ẹ bá pè Gbòho ẹ bá ẹni tó ń ṣàwọ̀yàn ó wọlé ìlú ti bàjẹ́ o. jẹ́gbọ́ ẹ bá wa pé Ìgbòho ṣàkówọlé àwọn ará Kwara nìyẹn Ìgbòho is still coming to Kwara ẹ bá wa pé Ìgbòho ṣá ẹ bá wa pé Ìgbòho ṣá kó wọlé kò lè ráyè títí wọn mọ́ níbi tí àwọn ọ̀tá wọn tẹ̀tù ní pé kí DSS lọ arrest ẹ̀ they call themselves woman right àwọn fake woman right òfò lẹ́ máa ṣe. Something happened yesterday tó yẹ kí n ráyè ṣoṣo tó yẹ dáadáa fún yín òfò ló mẹ́fọ́ ṣe òfò lẹ́ máa ṣe ẹ̀rí Gumi bẹ̀ tí ń sọ́pọ́ọ̀tì àwọn Boko Haram ẹ sọ pé kí DSS lọ gbé wọn ẹ̀rí fídíò tí àwọn terrorist pa àwọn Yorùbá Nigeria soldiers jáde síta kẹ́ protest etí yín ò di nígbà tí Sultan Sokoto ní sọ pé nobody can stop bandit torí pé wọ́n jẹ́ ọmọ wọn. You did not call for the arrest of Sultan of Sokoto. You fight Almighty Allah if you fight Boko Haram by Sultan of Sokoto. ẹ̀yin tẹ̀ ń pera yín ní woman right yìí jáde síta pé DSS go and pick Sultan of Sokoto pé ó ń support the terrorists. When the Galadima tó jáde síta pé we drag Buhari into politics because of Yorubas but they don't want the Yoruba to reclaim the Ìlọrin ẹ̀yin tẹ̀ ń pera yín ní woman right yìí jáde síta kẹsàn wípé go and pick Galadima Buba Galadima wọ́n máa kọ́ Adamu Garuba bóde jẹ́ Garuba Adamu ni ó ṣàmú méjì omi ẹ̀kọ́ náà ni ó jáde síta ó ní Fúlàní terrorist Boko Haram Miyetti Allah ó tún kọ ẹyọ kan ó ní they are northern Nigerian soldiers ìlú ìlàjọ wà
You did not call for the arrest of that man. You did not call for the arrest of that man called Adeyemo Garuba. Ìlú ilẹ̀ àjọ wa o. Abdullahi Adamu, a city senator, a former governor of Nasarawa, tó sọ wípé these people, government must protect them to work for what? So they can be able to continue buying the Yoruba people. So people call themselves a woman that did not call for the arrest of that Abdullahi Adamu. Ẹ̀yin wèrè, ẹ̀já bí wọ́n léèrè. Those people who are human rights lánàá, àwọn bàbá wa Gani Fáwẹ́hìnmí, àwọn bàbá wa Táyé Ṣóláàrin, bẹ́ẹ̀ kọ́ra Sam Kuti, Afẹ́rìwánì, àwọn bàbá wa Enahoro, Anthony Enahoro. Name them. Ṣé bí àwọn ṣe ṣe human rights ti wọlé léyìí? Ẹ̀yin ọmọ àlè játijàti. Sunday Igboho that say that don't kill my people again. Lẹ́wà ní kí Fúlàní kí DSS wá arrest. Ohun tá a fi sọ wípé tí ajá bá lẹ́ni lẹ́yìn àápọ̀ bọ́. We are coming for Kogi full force. Ẹ̀yin ará Kogi ẹ múra lẹ́ o, ẹ prepare. Operation fight to finish. No mercy for the kidnappers in Kogi land, in Okun land. Igboho ń bọ̀ ní Okun, ní Kogi state. To show those people say pé ó ti àbádàn, àwọn kẹtẹ sọ pé ó ti gba 600 million. Àwọn kẹtẹ sọ pé 60 billion ní Tinubu ti kó fún. Àwọn kẹjáde síta pé he has betrayed the Yorubas. When the Kanu still stand on the mandate, stand on the struggle. Béèrè pé kí ló gbé Nnamdi Kanu dé Kenya? Kí náà fi tán Nnamdi Kanu dé Kenya? Owó ni Nnamdi Kanu fẹ́ lọ gbà ní Kenya. Owó ni Nigeria government fi tán Nnamdi Kanu dé Kenya. Tó máa sọ pé ẹni tó betray àwọn èèyàn is Nnamdi Kanu. Tó mọ̀ tí àṣírí ẹ̀ wà tí ò bò. Owó ni ìjọba Buhari fi tàn dé Kenya. Tó fi kidnap ẹ̀ láti Kenya. Wọ́n dẹ̀ kidnap ẹ̀ níbi olóde kidnap ara ẹ̀. 3 times. Now approach Sunday Igboho nínú ẹ̀wọ̀n. 500 million. $500 million. $500 million ẹ ṣí. Later they give him black check. Kọ iye amount tó bá fẹ́. Forget about the Yoruba race. And this man say, no, I cannot forget my people. He make a sacrifice to the Yoruba race. Ẹ̀yin wèrè kan wá jáde títà ìwọ́n tutukutu. He has betrayed the Yorubas. Ẹ rí èrò lẹ́yìn ọmọ Adeyemo ní Kogi. Ẹ̀rù máa tún bà yín. Pé Ìgbòho tún dé. Pé Ìgbòho yọ sí àwọn ọlọ̀tẹ̀. Wọ́n sáwọgbó. Pé tí kìnìún bá yọ sẹ́ranko, jìnnìjìnnì máa ń mú ẹranko ni. Ìgbòho máa tún yọ ní Kogi. Ẹ tún rí ogun Ọlọ́run, ẹwà Ọlọ́run. Ìwà láàyè àwọn ẹni tó dá ayé àti ọ̀run. Mo ti sọ fún yín, mo ní all our great warriors káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ló parapọ̀ tó sọ̀rọ̀ amọ́dó dídí tó ń wọnú ayé Ìgbòho lọ gbìm tó fi inú Ìgbòho ṣe bùgbé. Ẹ tún rí àwọn èèyàn. Ó ní ọmọ ogun 10. Pẹ̀lú òun àtọmọ ogun 10 yẹ àtúwọ̀ Kwara, àtúwọ̀ Kogi, from Kogi Adama dé Kwara. Àwọn kan ò tí ì believe pé irọ́ ni bàbá Èkìtì ń pa. Bàbá Èkìtì ń gbé wa ní gógó ni. A kú ojú lọ́nà o. Ní ilẹ̀ ń gbó. Ẹgbẹ́ Òdua
ṣọ̀gbọ́n pé gbogbo ènìyàn láti wá pàdé bàbá wa Chief Dr. Sunday Igboho OOSHA káàbọ̀ sí ilẹ̀ òkun ní ọjọ́ 15 àti ọjọ́ 16 oṣù kẹrin ọdún tí a wà nínú rẹ̀ yìí. Àwọn olùgbàlejò gbogbo lọ́balọ́ba nílẹ̀ òkun lábẹ́ alákòóso wọn ọba Dr. Solomon Dele Owoniyi. Dele Owoniyi Òtítọ́lékè Owóyọ̀mádé wà ní Ọbàrò of Kaba àti alága gbogbo lọ́balọ́ba nílẹ̀ òkun. Ẹ jẹ́ kí atúyàyà láti wá pàdé Chief Dr. Sunday Igboho OOSHA láti Ẹgbẹ̀mẹ́kùn bẹ́ẹ̀ni sọ́dún mọ̀ọ́bà ayédò ìyàmóye títí dé ìyàrá wá sí ìlú Kaba gbogbo ilẹ̀ Ondo pátápátá títí dé ọ̀wọ́rọ̀ gbogbo wa ní ká jáde láti wá pàdé àlejò pàtàkì yìí. A tún fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ bàbá wa ààrẹ orílẹ̀-èdè yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún ètò ààbò tí ó gbé fún bàbá wa Igboho OOSHA. Àpò oríire o ní ilẹ̀ òkun nígbàwọ̀dé ẹgbẹ́ ìfẹ́ ló. Òun láti bá yẹ ẹtúyáyá gbogbo ìlú tó dárúkọ yẹ ẹtúyáyá kẹjẹ ká lọ pàdé ọmọ wa Igboho OOSHA. You should love this man. Ebi ò pa Sunday Igboho. Majority àwọn tó jáde níta tó ń tutù kùtù Sunday Igboho máa bọ́ wọn. Àbọ̀ yóò dé ẹ̀ ní tí ì ṣe pé ṣe bó ti jẹ̀kan láàárọ̀. Ó wà. Táwọn fẹ́ náà wọ́n fẹ́ 1111 lẹ́ẹ̀mẹ́rin ní èdè. Capacity tí Sunday Igboho máa fi bọ́ wọn Ọlọ́run ti yọ̀ǹda ẹ̀ fún. Ebi ò pa. Kì í ṣe lébi. Tó bá náwó báyọ̀ ọwọ́ ẹ̀ máa tó. But because of the Yoruba race, this man ó sọ̀rọ̀ ẹ̀ sí ìṣirò level. A ní mo ti jìyà rí. Bàbá mi ò ra bó sport kú kẹ̀kẹ́. Yìí jáde nílé olówó Ọlọ́run kan mọ̀ ṣàánú mi ni. So tó ń bá ní tóun ò bá ṣàánú. Ó kórìíra èèyàn jẹ́. Majority àwọn tó ń sọ̀rọ̀ yánmọ́yánmọ́ yìí tí wọn ò bá lu jìbìtì they can't survive. Sunday Igboho just ask Sowore one question till today he cannot answer the question. Pé $500,000 tó ná ní èdè iṣẹ́ wo ló ṣe Sahara report ló ń fún. Ṣé Sahara report ló ti rí. Ẹ̀yin ẹgbẹ́ tẹ́ ẹ ṣe asbat yìí kò ní bàjẹ́ fún yín ìfẹ́lódùn àpapọ̀ gbogbo ọmọ Yorùbá ojú ò ní tì yín. Let us say the reality. Àwọn tí ò tó gèlètè tí ń mífín. Àwọn tí ò jẹ́ nǹkan kan ẹ̀yin náà ò ní kú kékeré. Ọlápẹ́jú ẹ̀ ní kú kékeré. Àwọn tí ò tó gèlètè tí ń mífín. Mo ti sọ pé ìwà ló máa ń jẹ́ ká mọ orú èèyàn téèyàn jẹ́. Ìwà téèyàn bá wù ló máa ń jẹ́ ká mọ ohun tó wà nínú èèyàn. Ìwà ló máa ń jẹ́ ká dọ́mọ ọkọ mọ̀. Ìwà ló máa ń jẹ́ ká dọ́mọ àlè mọ̀. Ìwà Sunday Igboho ló mú kí irú àwa ẹ̀ máa tẹ̀lé lẹ́yìn. Mo ti rẹ́ni tó sọ fún mi pé bí mo ṣe wò yìí ẹ̀ ju Sunday Igboho lọ́jọ́ orí ẹ̀ dẹ̀ ń tẹ̀lé lẹ́yìn ìwà ní nítorí Ọlọ́run dá ni. A lè jùlọ lọ́jọ́ orí ṣùgbọ́n Ọlọ́run ti gbé nǹkan àgbàlé lọ́wọ́. Bí Ọlọ́run dẹ̀ ṣe gbé nǹkan àgbàlé lọ́wọ́ yẹn táwa ń tẹ̀lé lẹ́yìn ọ̀gá wa bàbá wa tó bá tún rí wa á tún tẹ̀ ni. Very humble. So those people tó ń ṣe jákèjádì lẹ́nu Igboho máa bọ́ wọn. Igboho máa ṣe kí ni máa bọ́ wọn. Not be mouth o. Ọlọ́run rọ́kàn mi not be mouth. So mo rọ gbogbo ẹ̀yin ọmọ okun ní Kogi torí mo mọ̀ pé Yorùbá pọ̀ mbẹ̀ kí 6 local government not be wàsá ẹja túyàyà síta. Òun ló máa ran Sunday Igboho lọ́wọ́. Òun ló máa fún ní orí ọ̀fẹ́ ló máa mú iṣẹ́ yẹn rọrùn pẹ̀lú àwọn ọmọ ogun 10 tó ń kó bọ̀. Wọ́n láwọn ọmọ ogun 10. Bàbá kan pè mí lẹ́kìtì mi báyìí. Ó ní
ibo ni bọ̀ yẹn ti rí orí agbára yẹn mo ní kò yé mi náà etí aṣọ Sunday Igboho ni mo ní máa gé tẹ́lẹ̀ odidi aṣọ ẹ̀ ni máa gbé nsìn máa lọ fi gún ọṣẹ awọ́rò awọ Èkìtì ń bíbà mọ́tò tó tẹ̀lé wa lẹ́yìn lé ní 200 àwọn tó bá wà ń bẹ̀ wọ́n mọ̀ jẹ́rìí sí mọ́tò tó tẹ̀lé wa pẹ̀lú Sunday Igboho lé ní 200 àwọn dèdè nìkan sọ pé tó bá jáde sí kò ní rèrò lẹ́yìn ẹ̀ yẹ̀yẹ́ ẹ̀ tún rèrò ẹ̀rú máa bà yín so ẹ̀yin ọmọ okùn tẹ́ fẹ́ dé bá Sunday Igboho àtàwọn ọmọ ogun ẹ̀ mẹ́wàá lálejò bí àwọn ọ̀tá ṣe wí ọ̀dọ̀ yín ó kàn yín nìyẹn ẹ̀yin ará Kogi ẹ̀yin okun ẹ̀já túyàyà síta ká fi ọwọ́ ara wa àtẹnu ara wa kọ méje mọ́ to show love ká tún fi ẹ̀mí ìmoore hàn fún bàbá Bọ́lá Ahmed Tinubu àti bàbá wa Ládọjà àti Onírìṣà àti bàbá wa Ọlọ́wọ̀ ọwọ́ Àjèrò bàbá wa Aláké bàbá wa Olúgbọ́n tí wọ́n ń làkàkà kíkí ìran Yorùbá má parun ẹ̀yin ará okun à ń bọ̀ Sunday Igboho ń bọ̀ ó ń bọ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ẹ ti gbọ́ on the 15 and 16 this month. 15 and 16 of April Sunday Igboho máa balẹ̀ gùdẹ̀ sí gbogbo ilẹ̀ okun lórí kíni how to flush the Boko Haram the Fulani herdsmen out of the Kogi land ìtàn pa àwọn èèyàn wa ó tó gẹ́ mo dẹ̀ kí gbogbo ẹ̀yin lọ́balọ́ba tẹ́ fẹ́ gbà wá lálejò ilé yín àtọ̀nà yín ò ní dàrú ẹ mọ́ mi kàn ajá wa ò lẹ́ni lẹ́yìn tẹ́lẹ̀ ni ò járí ọ̀bọ pa náà tí ajá wa ti lẹ́ni lẹ́yìn àtọ̀bọ àti kìnìún àti àmọ̀tẹ́kùn pípa papọ̀ ni ẹ jáde síta ká pàdé Sunday ọmọ Adeyemo Igboho OOSHA ó ń bọ̀ ní Kogi o ẹ̀yin ará Kogi state ẹ̀yin olùgbé Kogi state ẹ̀yin ọmọ Kogi state ọmọ Kogi ọwọ́ yín dà ẹ jẹ́ ká rọ́wọ́ yín o gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ kójú wá ti àwọn ọ̀tá kójú ti àwọn ọ̀tá those people that call Sunday Igboho betrayal ká wá dá ọ̀dàlẹ̀ mọ̀ láàrin wọn náà àwa bí wọ́n léèrè pé who is ọ̀dàlẹ̀ ṣé ẹni tó sọ ní gbangba pé òun ò ń ṣọmọ Yorùbá pé ìran Yorùbá ó lu àwọn bàbá òní jìbìtì lọ́mọ ọkọ ní àbílọ̀dàlẹ̀ abẹ́ni nígbà tí Fúlàní ń pa ìran Yorùbá lójú méjèèjì tó jáde síta tí Fúlàní lọ ka mọ́lé di Buratai di Malami and Buhari. Malami and Buhari. ti rí ohun tí a mú wá fún wa lénìí
ẹ bá wa like, ẹ bá wa share, ẹ bá wa subscribe sí orí Òjíṣẹ́ TV, ẹ bá wa tẹ notification bell sí àtàwọn bá tún mú àwọn àkọ̀tun wá fún wa, ẹ̀yin lẹ́ ò kọ́kọ́ máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV. Ó dàbọ̀.